Àṣàkẹ́ ìyá Àkàndé bàbá Mọ̀dínà tún gbérédé. Orí tó lọ bí àṣẹ bí n bá tún gbọ́ kò ní wọ́ o tí n bá tún gbọ́ ayọ̀ yín lẹ́nu. Sinmi tó ń bẹ́ ń lé ilẹ̀ ní kó wọ́pọ̀ kẹ́ẹ̀pẹ́ rán. Èkó ni ká bú ní díẹ̀ ká sí èyí ni bẹ́ẹ̀ bá fẹ́ bú ní ẹ̀dójúkọ mi gan ni. Yusufu Ọlátúnjí Mẹ̀sí olóyè ló ń gún kiri. Haruna Ṣọlá Mẹ̀sí olóyè ló ń gún kiri. Ebenezer Obey tí wọ́n bí ṣojú yín. Mẹ̀sí olóyè ló ń gùn kiri. Sànní Aládé ọmọ Adéníyì. Ebi Mẹ̀sí olóyè ló ń gùn kiri ọjọ́ wo lẹ́gbọ́ tí wọ́n fi kọrin jáde. Ìyẹn la fi sọ pójú tí ò rọ́lá rí ní sọmọ rẹ̀ nílá níyọnu. Èyí tó bá sì rọ́lá rí ẹ̀yìn ọmọ pé ọ̀la ò ní pẹ̀kun wọ́n sọmọ lórí bàbá wọn. Àbádàtú Àbẹ̀gbé tó ń bẹ lébùté mẹ́ta. Ìyá àrísí kájú aya bàbá àrísí. Ní mọ́tà ní kẹ́mọ́ kí sọ̀rọ̀ mi ìyá àtúnyìn ò ní tẹ́. Ìjọba mi káwọn aláàjì dáadáa aláàjì yìí sá. Kábíyèsí Olúwa Ọlọ́run Olódùmarè. Ìbà fún Ọlọ́run àkọ́kọ́, Ọlọ́run kẹyìn, Ọlọ́run tó hàn, Ọlọ́run tó pamọ́. Ọ̀kan ṣoṣo tó ń rí gbogbo ojú tójú òkan ò lè rí. Kábíyèsí Ọlọ́run ọ̀gá àgbà. Ọba tó ga ju ayé òun ọ̀run lọ. Ọlọ́run ọ̀kan ṣoṣo wọ lọ́ba tí kìí sùn tí kìí tòǹgbẹ, ọba tí kìí jẹ tí kìí mu. Olódùmarè ò lórogún, ò lọ́ba kan, ò lálájọgbé, bẹ́ẹ̀ ló lálájọrò. Kábíyèsí rẹ̀ Ọlọ́run Olódùmarè. A fi gbogbo ògo sọ́dọ̀ rẹ.
a fi gbogbo òyìn fún Ọlọ́run ọ̀kan ṣoṣo ọba tó láyé. Ìbàrẹ̀ Ọlọ́run tó bá ṣòjò, ìwọ Ọlọ́run ní tó bá ṣòjò wá ṣọ̀dá wà tún ṣe bí òtútù. Ìwọ Ọlọ́run nìkan lọ́ba tó tó rẹ̀ Ọlọ́run kábíyèsí ọba mímọ́. Alápàdúpẹ́ aláyèdúpẹ́ wo ni wọn Ọlọ́run Olódùmarè. Ìbà ni mo ṣe lé ní ẹjọ́ yẹmí. Mo ṣe bá gbogbo ẹ̀yin tó lúwa Ọlọ́run Olódùmarè ọba mi Òdùmarè tó kólé ayé lé lọ́wọ́. Ìbà akọ́dá ayé ìbà ṣẹ̀dá. Ìbà fún gbogbo ẹ̀yin àgbàlagbà gbogbo ajúni lọ. Ìbà fún gbogbo ẹ̀yin tá a jọ jẹ́ gbẹ́dẹ́dẹ́. Mo ṣèbà fún ẹ̀yin màmá pẹ̀lú bàbá. Mo wá ṣèbà fún ẹ̀yin ọmọ kéékèèké ẹjọ́ ojú mi ṣe lénìí. Ìjẹ́ mo tún délé ní bí mo ṣe ń dé. Ọlọ́run Olódùmarè ọba mímọ́ ọba mi Òdùmarè. Ọlọ́run Olódùmarè ọba mímọ́ ọba mi Òṣùmàrè. Mo ní bí ojú bá mọ́, mo ní ẹni ẹlẹ́yà máa ní, mo ní bí ilẹ̀ bá ṣú, mo ní eriwọ̀ wá sọ. Mo ní bí ilẹ̀ bá mọ́ Ọlọ́run Olódùmarè ó máa tàn yọ ọjọ́ yọ síta gbangba tògo tàánú rẹ̀ tó ń bẹ lóde ilẹ̀ yìí. Olúwa fi tó wa lọ́wọ́ kó fi tó gbogbo àwọn olólùfẹ́ wa tó ń wò wá ní wákàtí ọ̀wọ̀ yìí àti gbogbo ẹni tó ń share program yìí. Jẹ́ kí ilé tọ̀nà ẹnì kọ̀ọ̀kan wọn jẹ́ kó rójú, jẹ́ kí ọ̀dẹ̀dẹ̀ wọn jẹ́ kó tòrò. Àbùdí ni tolókun, àbùdí ni tọlọ́sà. Gbogbo ibikíbi tán bá ti ń tọ́ ọ́ bà pò. Kọ́lọ́run jẹ́ kó máa rí owó mú. Mo wá bọ̀ lénìí lórí àwọn gómìnà méjì ní ilẹ̀ Yorùbá ni mo fẹ́ bá sọ̀rọ̀. Èyí tó jẹ́ kókó ọ̀rọ̀ ni mo fẹ́ bá wọn sọ. Ó dá lórí gómìnà wa Babájídé Sanwó-Olú, gómìnà Lagos State, pẹ̀lú gómìnà wa ní ìlú Ògùn State, Ọ̀gbẹ́ni Dàpọ̀ Abíọ́dún. Ẹ̀yin méjèèjì yìí ló ní ọ̀rọ̀ tìrọ̀lẹ́ yìí. Kó tó di pé màá wá kọjá sí ìpele míì. Nítorí à ń pariwo, à ń pariwo, à ń pariwo, à ń wí. Ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́. Ẹ̀yin ará bí yìí, ẹ̀yin gómìnà méjèèjì ẹ má torí owó, ẹ má torí ipò. Kí orílẹ̀-èdè bàbá yín kó bàjẹ́. Àwọn aṣáájú wọn ṣe dáadáa lẹ́yìn débẹ̀ o. Wọ́n ní kò bàjẹ́ lórí Olúgbọ́n, bẹ́ẹ̀ ni kò bàjẹ́ nígbà rẹ̀ sà. Ọlọ́run Olódùmarè kò ní jẹ́ kó bàjẹ́ lórí ẹ̀yin méjèèjì àti gbogbo gómìnà ilẹ̀ Yorùbá lápapọ̀. Nítorí pé gbogbo yín lẹ ń rí ohun tó ń ṣẹlẹ̀. Gbogbo wa lájọ lajú inú wa tá a rí. Gbogbo wa lájọ rí pé apá ìjọba ilẹ̀ Nàìjíríà kò ká àwọn báńdíìtì tọ́kílẹ̀sì Boko Haram. A ti ń pariwo yìí ní ọjọ́ tó ti pẹ́, a ti ń sọ bí eré bí àwàdà làwọn èèyàn wa ń pè é. Ẹ̀sánlẹ̀ gbogbo ẹ̀yin youth, ní obìnrin ní ọkùnrin, ní ọmọdé pẹ̀lú alàgbà ní ilẹ̀ Yorùbá àti gbogbo ẹ̀yà tó ń gbé bẹ̀. Ìfún eléyìí kò yọ àwọn Fúlàní sílẹ̀. Nítorí pé àwọn Fúlàní ìbílẹ̀ bọ́n ṣe wà l'Ondo náà wà l'Ogun State, bọ́n ṣe wà l'Ogun State náà wà ní Ọ̀yọ́ State, bọ́n ṣe wà ní Ọ̀yọ́ State náà wà ní Ondo State, bọ́n ṣe wà bẹ́ẹ̀ náà náà wà ní Kwara, bẹ́ẹ̀ náà náà wà l'Èkìtì, bẹ́ẹ̀ náà náà wà nínú Lagos State. Kò yọ kankan nínú wọn sílẹ̀ nítorí pé àwọn tó ti kọ́lé
tán ní gbogbo ohun tó yẹ pé kán ní wọ́n kọ́lé wọ́n bímọ ní ilẹ̀ Yorùbá wọ́n ń sọ èdè Yorùbá even gbogbo àwọn ọmọ wọn orúkọ Yorùbá ni gbogbo wọn ń jẹ́ wọ́n dẹ̀ ní onílé gíláàsì kan kì í sọ òkúta. ìdí èyí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí apá ìjọba apá Federal Government of Nigeria kò káwọn tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Nàìjíríà nítorí ó ń bọ̀ àti sọ́lọ́jọ́ sí wọ́n ní àwọn ládẹ́ẹ̀dẹ́ nítorí pé ìjọba Nàìjíríà gbogbo nǹkan náà máa ń fi agídí mú gbogbo nǹkan náà máa ń fi wàhálà mú èrò wọn apààyàn ni wọ́n gbogbo ẹ̀dá alààyè tó bá ti sọ̀rọ̀ bíi pé kán pa ni. ìdí èyí tẹ́nikẹ́ni bá ti wí kankan kán lọ jí gbé kán jù sẹ́wọ̀n bí eré ìtàn ṣe fún Sunday Igboho Òòṣà fún ọmọ Adéyẹmọ eléyìí kò lè mú ìrànlọ́wọ́ kankan wá irú èyí tẹ́ ṣe fún Nnamdi Kanu eléyìí ò lè mú ìrànlọ́wọ́ kankan wá kò lè mú ìlọsíwájú wá ogun tẹ́ ń jà yìí tàbí ohun tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà yóò tóbi ju ìjọba Buhari lọ bàbá yóò ní capability kankan láti lè ṣe ìjọba Nàìjíríà gbogbo ẹnu ni mo fi sọ nítorí pé kó tó di pé bàbá yìí dé orí ìjọba ìlú Nàìjíríà ní ọjọ́ àkọ́kọ́ àwọn Boko Haram tó fẹ́ pa òun náà nínú bọ́ǹbù tó ń gbé nígbà kan bàbá yìí dẹ̀ dé nìyẹn ó rí pé òun ò ní kápá láti lè ṣe ohun tó yẹ pé kóun ṣe ó yẹ kí bàbá yìí kó rí ìsáyìn kó kó ń bẹ̀ pẹ̀lú ìrọ̀rùn kí ni kókó ìjọba tẹ́ ń ṣe tó yẹ pé ìlú ò fararọ ọmọ kékeré ò lè lọ léèwé àwọn obìnrin hílàhílò dé bá wọn ìlú tí ẹ sọ pé ẹ ń darí tó di ohun tó yẹ pé àwọn báńdíìtì ọlọ́wọ́ faron odidi defence school ó yẹ kí gbogbo ẹ̀ka mọ̀ pé apá bàbá yóò ká ohun tó wà ńlẹ̀ èmi dẹ̀ lérò pé Nelson Mandela nílùú South Africa ó ṣe ọdún 4 bẹ́ẹ̀ ó resign voluntarily ó hand over power bàbá Buhari apá yóò ká ohun tó wà ńlẹ̀ yìí ẹ resign lórí ìjọba yìí ẹ ti bà ìlú jẹ́ kọjá bó ṣe yẹ nítorí gbogbo ohun tẹ́ ń ṣe ẹnìkankan kò gbà tí yín ẹnìkankan kò trust yín mọ́ ẹ fẹ́ ṣe ìjọba ọdún 8 ẹ ti ṣe ọdún 6 nínú ọdún 8 ìlú ò ní fararọ ọmọdé ò lè lọ léèwé kò sí ètò ọ̀fẹ́ ìwé ọ̀fẹ́ kò sí ètò ààbò bẹ́ẹ̀ ni kò dẹ̀ sí ètò nínú ọ̀rọ̀ ṣúná owó tó dára ìgbà tí yín lẹ fi gbogbo ilé yáwó ẹ fi Nàìjíríà sínú oko gbèsè even gbèsè tí ọmọ kékeré gbèsè tí a ti jẹ́ ńlẹ̀ ń sìn ìrandíran ọmọ olómìí ṣì máa bá pẹ̀lú bí ẹ ṣe ń ṣe ìjọba lọ ọ̀rọ̀ mi lórí gómìnà Sanwó-Olú pẹ̀lú gómìnà Dàpọ̀ nítorí pé olórí ìlú méjì láàrin ilẹ̀ Yorùbá tó jẹ́ ìlú gbòógìyàn níbẹ̀ nìyẹn lóòótọ́ Ọ̀yọ́ state lè ní ilẹ̀ tó pọ̀ ṣùgbọ́n ní income tó ń wọlé ní gbogbo 6 states tó wà ní ilẹ̀ Yorùbá ìlú méjì tó ń mú owó wọlé jù òun ni Lagos State and Ogun State. Ọ̀gbẹ́ni wa Sanwó-Olú ẹ débẹ̀ tán ẹ fọwọ́ lẹ́rán
ẹdẹ́bẹ̀tọ̀ ń rí bọ́n ṣe ń fi tírélà kó àwọn èèyàn wá. Wọ́n ń pariwo COVID-19 ní gbogbo àgbáńlá ayé. Wọ́n ń sọ̀rọ̀ lórí social distance. Wọ́n ń sọ̀rọ̀ lórí pé kó fọwọ́ kó fẹsẹ̀. Wọ́n ń sọ̀rọ̀ lórí pé ká sanitize ọwọ́. Ẹ̀dẹ̀ lajú yín sílẹ̀. Ó ń fi tírélà di àwọn èèyàn wá. Tí tírélà kan tó ń kó èèyàn bóyá bíi 300 people, more than that. Ó fi ń rù wọnú Lagos State. Ìwọ Ọ̀gbẹ́ni Sanwó-Olú yìí ò dẹ̀ dákẹ́ ò dẹ̀ sọ̀rọ̀. Ṣé o fẹ́ pa àwọn èèyàn wa run ni? Àbó fẹ́ pa gbogbo Yorùbá pẹ̀lú gbogbo elédè àti Ìgbò àti Haúsá àti gbogbo ẹ̀dá tó wà bẹ̀ ṣe fẹ́ pa wọ́n kọ́ kú. Bẹ́ẹ̀ ṣe fọwọ́ lẹ́rán tó jẹ́ gbogbo Lagos State and Ogun State. Làwọn Fúlàní adẹ́rànjẹ. Àwọn tó ń kọ́rànjẹ káàkiri. Ṣe àbẹ̀wò tó pé. Àìsàn ń bẹ nínú ara màálù míì. Màálù mi à kú. Àwọn ará bí ìyá pa wọ́n máa tà fáwọn èèyàn wa. Àwọn èèyàn wa ló ń jẹ sí àwọn èèyàn wa ló ń jẹran. Gbogbo nǹkan yìí wà ń bẹ̀. Ìwọ Ọ̀gbẹ́ni Sanwó-Olú ẹ ṣe ètò lórí eléyìí. Kódà ẹ rántí àtúbọ̀tán. Tí ara yín ò bá ti yá ń sìn, ẹ máa gbé tíkẹ́ẹ̀tì ẹ náwó ìjọba lọ sí America, lọ sí Canada, lọ sí France tàbí kẹ́ wá sí Britain. Gbogbo àwọn èèyàn wa lóbìnrin lọ́kùnrin tán lówó láti lè wá gba ìwòsàn. Tán tiẹ̀ lówó láti lè ra tíkẹ́ẹ̀tì. Tán tiẹ̀ ní owó. Paracetamol lásán olómi ò lówó àti rà á. Ẹ wá lajú sílẹ̀. Wọ́n ń kó àwọn èèyàn níyebíye nínú common fan lásán. Ó ń kóró bíi 30-40 sínú fáànù ẹyọ kọ́ṣó. Wọ́n dẹ̀ ń kó wọn wọlé. Ìwọ Ọ̀gbẹ́ni Sanwó-Olú yìí tó pẹ̀rẹ̀ ní gómìnà. Ó dẹ̀ dákẹ́ wí nǹkan kan. Ẹ má torí ẹ̀dẹ́kẹ́ bẹ̀dẹ̀ jẹ́. Bí àwọn ọ̀rọ̀ òṣùwájú bá jẹ́ bọ́ ṣe ṣe lélẹ́yìí ni. Nígbà tí ọ̀rọ̀ Ebola tó ṣẹlẹ̀ ní Nàìjíríà, gómìnà tó wà ńbẹ̀ òní Fáṣọlá, Rájí Fáṣọlá. Ìdí èyí ó ṣe ètò even bókú bá kú nínú Lagos State, ó ní ó gbọ́dọ̀ gbé jáde kó nínú Lagos State. Ó ní bí òkú bá kú l'Ogun State, ó gbọ́dọ̀ gbé wá sí nínú Lagos State. Ó kó àwọn tó dàbí pé wọ́n ní tó kó wọn kó láti ojú rin. Kí ló dé? Tí gbogbo ẹ̀ tó wá fi rí báyìí Ọ̀gbẹ́ni Sanwó-Olú, ìkìlọ̀ ńlá lélẹ́yìí fún yín. Tí ẹ bá fi lè jẹ́ kí àwọn báńdíìtì kó farọ́ọ̀nù wa ní ilẹ̀ Yorùbá, Ọlọ́run máa bí yín. Gbogbo ohun tí ẹ bá fọwọ́ ọ̀tún kó jọ, ẹ ní ná owó yẹn pẹ̀lú ayọ̀ pẹ̀lú àlàáfíà. Ìparun Ọlọ́run wá sórí yín tẹbítẹbí. Nítorí pé ẹ fẹ́ ṣe ìlú, gbogbo nǹkan tó jẹ́ ẹ̀tọ́ ẹ ṣe nítorí owó. Gbogbo nǹkan yìí ohun ayé á bá ayé lọ. Gbogbo nǹkan ọgbà ńgbà kan aṣọ wọn yọ̀ sí ni. Organza lace, stone lace. Ṣé ẹnìkan lè kó jáde nínú gbogbo àwọn tó ní? Ìjọ lè kó jáde nínú àpótí aṣọ wọn sìn. Àwọn kan ti wọ sányán pẹ̀lú àlárì. Àwọn kan ti wọ àrán. Àwọn kan ti ní aṣọ ẹ̀tù. Gbogbo nǹkan yìí nǹkan ayé máa báyé lọ ni. Gbogbo wa la máa dèrè ohun tẹ́ ń ṣe yẹ̀yìn gómìnà méjèèjì tẹ́ ẹ wà.
tẹ́ ń jẹ́ kó máa kó oríṣiríṣi àwọn èèyàn wá sí ilẹ̀ Yorùbá, sadly Lagos State and Ogun State, lórí ilẹ̀ Àwórì, lórí ilẹ̀ Yorùbá, tí wọ́n Ọ̀gbẹ́ni Sanwó-Olú fọwọ́ lẹ́rán wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣó dìgbà ṣé Lagos State nìkan ló wà ní? Èmi travel rí, mo gba Ìbàdàn, mo wọ mọ́tò láti Ìbàdàn, mo gbàbẹ̀ ó di Ọ̀yọ́ àti Ọ̀yọ́ dé Ìṣẹ́yìn, Ìṣẹ́yìn dé Ṣakí, láti Ṣakí àwọn pijó ń gbà yẹn lọ́hùn-ún, pijó yẹn gbé wa dé Bòbógìlà so ó gbé wa dé Burkina Faso, láti Ṣakí láti kó ó rìn nínú igbó títí tó fi já sínú Republic of Benin, láfi gba ìlú kan, ìlú Matthew Kereku, ńgbà yẹn Gọ̀fàntì ló ń ṣiṣẹ́ lójú títì wọn. Mo tún gbàbẹ̀ lọ títí adélu kan ń pè ní Gídángúdù kó tó di pé adé Bòbógìlà so àbí kó tó di pé adé Wàgáì, ìyẹn nínú Burkina Faso. Àwọn jẹ̀ǹdàmù wọn ń bèrè lẹ̀sí pàṣẹ lọ́wọ́ wa. Kí ló dé tẹ́ ẹ jẹ́ kọ́kọ́ máa kó àwọn èèyàn wá? Àwọn èèyàn wọlú ìlú mọ̀ bóyá láìsàn ni wọ́n, ṣóòdì ṣe fẹ́ pa àwọn ará wa run ni, ẹ fẹ́ porílẹ̀-èdè wa run ni, àbí báwo lẹ ṣe ń hùwà tẹ́ ń hù yìí? Kátà sọ pé aṣáájú gbé ẹ débẹ̀ pẹ̀lú ọ̀nà tí ò tọ́ láti lè lé Ọ̀gbẹ́ni Bọ̀dé Ambode jáde kó ń bẹ̀. Nítorí èmi á sì máa sọ̀rọ̀ Ambode di ọ̀la, nítorí gbogbo ọ̀nà tó dé Ìpájà, tó gba command kọjá, tó gba Alágbàdo, tó gba AIT, Ambode ló ṣe gbogbo ọ̀nà yẹn tó tà ẹ̀, ó tún ṣe bíríìjì sí. Ẹni rẹ̀ là ń Bọ̀dé. Kí ni kókó ohun tá a gbọ́ pé ẹ wà ń bẹ̀ lákòókò yìí? Wọ́n ń kóríṣiríṣi àwọn ẹ̀yà wá pẹ̀lú tírélà. A dẹ̀ ń sọ pé ẹ wà nínú kọ́ńtírì kan náà, kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lábúrọ̀dù ń bì. Títí today àwọn èèyàn sì ń lo mask tó fi ń kọ́fà mú. Kí ló dé tẹ́ fi hurú wà tẹ́ hù yìí? Ṣé ẹ fẹ́ pa àwọn ọmọ Yorùbá run ni? Ẹ dẹ̀ mọ̀ pé wọ́n la pọ̀ jù. Ẹ ń torí wípé ẹ fẹ́ wọlé àpàpàǹdodo lórí ìbò ẹlẹ́ẹ̀kejì. Ẹ ń torí ẹ̀ gbogbo yẹn ẹ dákẹ́ ẹ̀yin gómìnà méjèèjì. Gómìnà Dàpọ̀ Abíọ́dún, ìyẹn ò tiẹ̀ ṣe nǹkan kan sínú Adó-Odò Ọ̀tà local government. Kò ṣe nǹkan kan jọ́nà Ìgbẹ́sà. Douglas Òsùké. Ìyẹn ò tiẹ̀ fún wọn ní títì kankan. Kò ṣe nǹkan kan nínú ọ̀nà tẹ̀lé, ọ̀nà tó wọ Ìpájà láti Ayọ̀bọ tó fi gba orí òkè Afá bíríìjì Afá yẹn. Ambode ló ṣe bíríìjì yẹn, bóde jẹ́ Fáṣọlá ni. Ìdí èyí rí nǹkan kan ṣe níwọ̀ gómìnà yìí. Àwọn èèyàn náà ń kó níjọ ẹni tó bá lọ gba ọ̀nà èyí tó wá láti command tó wá yọ sí àárín Ọ̀tà ní òsì Ọ̀tà, téèyàn bá wà ní títì níbi roundabout kó tó di pé máa dé òsì Ọ̀tà ní ìṣẹ́jú náà ń gbé òkú gbabẹ̀ lójúmọ́ kan. Iye òkú tó wà nínú mọ́tò tó ń gbé kọjá ń bẹ̀ kì í ṣe 200. Ẹ̀dẹ̀ ń bo ohun tí ò yẹ kẹ́ ẹ bò. Gómìnà Sanwó-Olú má pa gbogbo ilẹ̀ Yorùbá run. Àwọn ìlú òyìnbó ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí. Ẹ rántí àtúbọ̀tán tẹ́ ẹ bá ti bẹ̀ kó káwọn bá lè ròyìn yín sí dáadáa. Mo rí Adédoyin Bùkọ́lá
gbogbo ìgbà ló máa ń wò mí Ọlọ́run á tún lé àtọ̀nà ẹ ṣe. Ìmẹ́dà police officer, thank you. Ọládélé Afọlábí, mo rí ẹ. Ọlámilékan Sóbọ̀, mo rí ẹ. Bánúsọ kí ti gbé lẹ́wọ̀n ṣàlàáfíà lẹ́wà o. Ọmọ wọ ìyàwó wọ o. Bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi, ẹ máa bá mi share program yìí kẹ́rẹ̀ máa bá mi love ẹ̀ kẹ́ máa bá mi wò ó. Àti pé mo ń bẹ̀bẹ̀ kan fún yín. Kò ná ẹnikẹ́ni ní tọ́rọ́, kò ná ẹnikẹ́ni ní sísì. Lórí YouTube, ẹ jọ̀ọ́ ẹ kàn máa bá mi gbé ọwọ́ lórí button kan subscribe. Àti aago kan tó wà ńbẹ̀. Tí n bá ti ń ṣe program, ó máa láti yín pé mo ti ṣe kan. Ẹ jẹ́ bá mi love program yìí kẹ́ẹ̀dẹ̀ máa bá mi share lórí YouTube, lórí Facebook. Adeniyi Farouk, mo rí ẹ. Thank you very much. Ìdí èyí gómìnà Sanwó-Olú lórí bí àwọn èèyàn ṣe ń kó àwọn èèyàn wá sínú tírélà wọnú Èkó. Káti ẹ̀ sọ pé ẹ kì í ṣọmọ Àwórì, ọmọ Yorùbá nìyẹn nìkan kò béèrè nǹkan kan lọ́wọ́ yín. Ẹ má wá borílẹ̀-èdè, ẹ má wá bàlú bàbá títí wa jẹ́. Ẹ má torí pé ẹ débẹ̀ lọ́sàn kan òru kan. Ẹ torí ẹ má wá balẹ̀ Àwórì jẹ́. Kọ́ máa kó oríṣiríṣi àwọn èèyàn wá. Kì í ṣe Àwórì nìkan kọ́ ló dẹ̀ wá ń bẹ ilẹ̀ Yorùbá general ni. Ṣé nítorí gbogbo nǹkan yìí ní gbogbo ilẹ̀ fi papẹ́rẹ́ jẹ? Nítorí owó atán èèyàn ní àwọn bàbá. Nígbà kan Bobby Benson gbogbo ayé ló ń gbóhùn wọn. Nígbà kan pé bàbá kan ní Dàróṣà. Nígbà kan àwọn bàbá kan wà bàbá ń jẹ́bà. Bẹ́ẹ̀ lọ. Nígbà kan bàbá kan SD Bákàrè. Lọ bẹ́ẹ̀. À ń gbúrò àwọn bàbá kan Ògúndóyin, ìfún bàbá Sàràkí. Bẹ́ẹ̀ gbogbo wa la máa di èrè. Gómìnà Sanwó-Olú, ẹ má bà ilẹ̀ Yorùbá jẹ́. Gbogbo àwọn èèyàn tó ń kó wá yìí, àwọn tó ń kó láti inú Burkina Faso, láti inú Chad, láti inú Niger, tí àwọn èèyàn ń gbìyànjú láti wá fi wọ́n fọ́nrán nílẹ̀ ilẹ̀ Yorùbá. Ẹ dẹ̀ dákẹ́, ẹ sọ nǹkan kan sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ṣé nítorí wípé káwọn èèyàn lè dìbò fún yín ni? Eléyìí ò dáa. Gbogbo yìnyín náà láti rí ohun tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá làwọn ọ̀jọ̀gbọ́n bí àwọn bàbá Bánjí Akíntóyè, ọ̀jọ̀gbọ́n Sunday, Chief Ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹni tí àrídùnnú ẹ̀ tí ò ní dìbànújẹ́. Gbogbo òpò tó wà lénìí, ohun Ọlọ́run Olódùmarè ó ti wà nínú àkọọ́lẹ̀ pé ó máa rí bẹ́ẹ̀ ni. Ó ní ẹ má fi kú yọ̀ mí, gbogbo wa là ń lọ. Gbogbo nǹkan yìí ni gbogbo àwọn agitation nínú London, l'Amẹ́ríkà, ní Canada, ní gbogbo àgbáńlá ayé náà rí là ń pariwo pé ẹ jẹ́ ká fi àwọn ará bí yìí sílẹ̀. Ká dá ní state tiwa, ká dá ní country tiwa. Ẹ̀yin gómìnà yìí látọjọ́ kan ti mú Lagos State náà láti fi ṣe general rally. Ẹ̀yin Sanwó-Olú yìí, ẹ̀yin ìkà yìí, ẹ̀yin lè jẹ́ kí nǹkan yẹn ṣe é ṣe ọjọ́ mẹ́ta tó kù. Lẹ́lọ balẹ̀ ọmọ Adéyẹmọ jẹ́. Ẹ̀yin nìyẹn, Ọlọ́run nìyẹn. Bọ́bá yóò kú rí yín, tọ̀run rí yín. Káti ẹ̀ wá sọ pé ẹ ti ṣe ìtẹ́ ẹ fẹ́ ṣe fún Sunday Igboho. Ẹ lè mú Ìgbòho sílẹ̀. Ẹ lè paná Oòduà tó wà ńlẹ̀. Àmọ́ èèyàn tó jọ́ ọmọ ọkọ nínú yín. Ẹni tó bá dẹ̀ jẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ pé ìfúnra yín, ó hàn lọ́kàn yín pé ìran owó lẹ́ ń lé káàkiri.
Alex Ifeoluwa, thank you. Ìfẹ́ owó ló kún ọkàn yín tẹ́ ń lé káàkiri. Ẹ dẹ̀ rí nǹkan yẹn dẹ̀ ń ṣe iyán bí ẹni ṣọ́kà. Ayé yóò tóbi tó bẹ́ẹ̀. Ṣé nítorí pàǹtí tẹ́ ń lé káàkiri yìí? Bilikisu mo rí ẹ. Ìmẹ́dà, thank you. Pàǹtí ilé tẹ́ ẹ kọ́ amọ̀nà fi ń mọ́lé. Sìmẹ́ǹtì tẹ́ ẹ bá mọ ohun tó fi ṣe sìmẹ́ǹtì láti inú amọ̀ ni. Ó wá láti Ìgbèṣè níbi táwa ti ń fà á, tí Dangote ti ń fà á ní Ìgbèṣè, tí Ewékòró ti ń fà á. Odò yẹn ó lọ bẹ́ẹ̀. Ó ń pẹ̀lú kan tí èèyàn bá kọjá àpò bẹ́ẹ̀ nínú Republic of Benin tó bá fẹ́ máa lọ sí Kétu ó máa bá cement factory wọn ń bẹ̀. Àwọn Republic of Benin gbogbo lẹ́yìn débẹ̀ yẹn ibẹ̀ náà ti ń fa amọ̀ tó fi ń ṣe cement pẹ̀lú. Ìdí èyí ilé tá ń kọ́ ilé apàdà dèrè ni. Mo rántí ńgbà tí mo wà ní kékeré láàrin Ọ̀tà tí mi ò bá tí ì jí láàárọ̀ ọjọ́ kan kí n lọ gun ilé pẹ̀tẹ́ẹ̀sì ilé onípákó. Á dàbí pé mi ò sí ilé ayé ni. Tí n bá tún lọ sí ìlú bàbá ìyá mi lóṣùké lọ́dọ̀ ìyá wa. Ilé kan wà níbi ẹ̀sán bẹ̀. Níwájú ilé ìyá bàbá mi ni àbí nínú ilé ìyá bàbá ìyá mi. Tí mi ò bá gun ilé bàbá yẹn lọ òun nìkan ṣo ló nílé pẹ̀tẹ́ẹ̀sì lóṣùké. Tí mi ò bá gun ilé pákó yẹn lọ lókè lọ́hùn. Ara mi ò ní wálẹ̀ bí pé mi ò wá sí Òṣùké ńgbà yẹn ni. Ṣẹ́nìkan tó ń kọ́lé pákó mọ́ ń sìn. Gbogbo ohun ayé báyìí ló máa bá ayé lọ. Gómìnà Sanwó-Olú afọlọ́hun bẹ̀ yín. Àwọn èèyàn tó ń rọ́wọ́nú ìlú yìí ẹ ṣe àyẹ̀wò tó péye bóyá láìsàn ni wọ́n, bóyá àìsàn COVID-19 yìí wà lára wọn tàbí àìsàn míì tó burú jù yẹn lọ. Ẹ ṣètò lórí ẹ̀. Gómìnà Sanwó-Olú ìwọ pẹ̀lú Dàpọ̀ Abíọ́dún ẹ̀yin méjèèjì nítorí ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ní border town, lẹ́jọ́ ní state, lẹ́jọ́ pa state papọ̀ lẹ́gbẹ̀ẹ́ ara yín tẹ́jọ́ ní border town síra yín. Kó tó di pé wọ́n máa dé gbogbo ẹni tó bá ń bọ̀, kó tó di pé wọ́n máa dé Ògèrè ló yẹ kán ti dá wọn dúró, kán ti ṣe àbẹ̀wò tó péye fún wọn. Ẹnìkan ò ní káwúsá máa wá sílẹ̀ Yorùbá, ẹnìkan ò dẹ̀ ní kí Fúlàní máa wá síbẹ̀. Tó bá wá ní ìwà wípé òun fẹ́ wá tajà tí ò jẹ́ pé ìwà apààyàn kan ló gbé dání. Ẹ jọ̀wọ́ ẹ̀yin gómìnà yìí, exactly gómìnà Sanwó-Olú bá ti ẹ̀rọ titi yín, ẹ̀rọ tàwọn ti mẹ̀kúnnù tí òró ń jẹjẹ, ẹ̀rọ tàwọn ti mẹ̀kúnnù tó jẹ́ pé malaria. Mo sọ ní ìjẹta bọ́dẹ̀ jẹjẹrin nínú program tí mo ṣe. Àìsàn coronavirus ní gbogbo ayé ń pariwo. Malaria ní Nàìjíríà, yellow fever pẹ̀lú typhoid ó pààyàn ju ọ̀rọ̀ kòró tá à ń sọ yìí lọ nílùú Nàìjíríà. Ìlú tí ò sí ètò ìwòsàn tó yè kooro. Ní ayé ìjọsí ó ń pe àwọn kan ní wọlé ó wá yẹ omi yín wò nínú kòkò àmù bóyá tá ń wíjú wà ń bẹ̀. Mi ò lérò pé nǹkan yẹn tún jọ bẹ́ẹ̀ mọ́. Mẹ́wàá bá dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ owó náà ń gbà. Àwọn tó wà ní Ìlọ́rọ̀ ní Agége, àwọn tó wà lórí ilé Agége ìjọ ń ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́. Àwọn tó wà ní Ọ̀tà local government, ní Adó-Odò Ọ̀tà local government ìjọ ń ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kó ṣiṣẹ́. Ìfún àwọn kan tẹ̀ ń wà ní junction. Níbi Awólọ́wọ̀ road láti lè máa lọ sí ọ̀nà command. Àwọn yẹn wá ń já tíkẹ́ẹ̀tì fáwọn tírélà, owó náà ń gbà lọ́wọ́ wọn. Iṣẹ́ tí epo kan ṣe ìlú Nàìjíríà sadly Lagos State and Ogun State. Gbogbo àwọn èèyàn tó bá ti lọ gbaṣẹ́ ń bẹ̀ tíjọba bá ti fún níṣẹ́, ìjọba níbi tó useless dé ẹ̀ẹ́dẹ̀ máa lajú sílẹ̀ àwọn ẹni ìyá bẹ̀rẹ̀ ní ṣàìfọ̀n ọ̀n fúrọ̀ gbogbo wọn pátápátá ló lè.
kò rí bẹ́ẹ̀ nílùú òyìnbó ń bí nílùú òyìnbó fi ń jẹ́ ìlú òyìnbó. Ẹ bá wa bẹ̀ gómìnà Sanwó-Olú pẹ̀lú gómìnà Dàpọ̀ Abíọ́dún. Àwọn èèyàn tó ń kówó orílẹ̀-èdè Yorùbá yìí ẹ mọ̀ bóyá láìsàn ni wọ́n. Ṣé èèyàn lè lọ sínú ìlú Nìjẹ̀ ó máa béèrè pàtàkà lọ́wọ́ ẹ̀. Wọ́n ní pàtàkà ẹ̀ dà. Even ní Togo kò mí ìpè àjọ wà nínú African kìíní kan West African kìíní kan region. Ìyẹn ò mí ìpè kọ́ máa kó gbogbo àwọn èèyàn wá. Ṣé wọ́n fẹ́ fi àwọn èèyàn yìí wá overrun wa ní Lagos State and Ogun State ní? Ìwà gómìnà yìí tó ń pè ní Dàpọ̀ Abíọ́dún pẹ̀lú gómìnà Sanwó-Olú ẹ̀dẹ̀ lajú yín sílẹ̀. Ẹ má pa wá lọ́mọ, ẹ má pa wá lẹ́bí. Àwọn tó ti kọ́lé, ẹ má jẹ́ kí ilé wọn di ilé onílé. Obìnrin tí ó lọ́kọ, ẹ má jẹ́ kí ọkọ wọn di ọkọ lọ́kọ. Ẹ wo iye obìnrin tó jẹ́ tí ò lọ́kọ nínú ìlú. Ẹ wo oríṣiríṣi wọn. Tí ò lọ́kọ. Ọ̀pọ̀ obìnrin ló ti bímọ kan ọmọ méjì. Ọmọ mẹ́ta àwọn ló ń dá tọ́jú ọmọ wọn gbà tí ò síṣẹ́. Ọ̀pọ̀ ti lọ́ọ̀sì ọkọ, ọ̀pọ̀ ti pòfo iṣẹ́. Gbogbo àwọn ọmọ wa tó kàwé ọjọ́ ọ̀la wa, gbogbo wọn ti di ọlọ́tí láàrin ìlú. Ṣèjọba lélẹ́yìí. Láti 1960 tá a ti ní independent títí wá di àkókò yìí. Kí Nàìjíríà ṣe wà ní èrò ẹ̀yìn di àkókò tá a wà yìí. Kí ẹ̀yin gómìnà Sanwó-Olú pẹ̀lú Abíọ́dún ní Lagos State káyọ̀dé máa jẹ́ kó máa kó àwọn èèyàn wá láti wá ba ìgbésí ayé ilẹ̀ Yorùbá jẹ́ exactly Lagos State and Ogun State. Má ṣe ń kó màálù wá ẹ̀yẹ màálù yìí wò bóyá màálù yìí láìsàn ni. Gbogbo àgbà ńlá ayé ló dẹ̀ ń sọ̀rọ̀. Mo rí ẹ Débì, olórí Débì Adéyẹmí. Àyìnká ẹ̀tẹ̀mí, màmá mi ní Canada, well done ma. Ẹ jẹ́ máa bá mi share program yìí kó lè débi tí ẹ kó dé. Ẹ dẹ̀ máa bá mi like lórí YouTube. Kẹ́ máa bá mi subscribe lórí YouTube. Kẹ́ dẹ̀ máa gbọ́ lórí button kan tó wà ń bẹ̀ bí aago báyìí. Kò ná yín ní nǹkan kan tí n bá ti ń ṣe program àkànlè alert yín pé mo ti ṣe program síbẹ̀ ni. Ìdí èyí ẹ̀yin gómìnà ẹ yẹ ohun tó yẹ pé kẹ́ ẹ yẹ̀ wò. Ẹ má bà ayé jẹ́. Kí lẹ fẹ́ dà? Kí lẹ fẹ́ dà? Ó kọjá ká jẹun ká mú yìí. Gbogbo pangolo tí gbogbo yín gbé káàkiri àti gbogbo yín tó ń lọ́ra private jet. Asán nínú asán, òfo nínú òfo, òmúlẹ̀ mọ́fo ni. Ọ̀pọ̀ lóró ìgbà yìí kátẹ́bí ń pa tí ò ní ọ̀nà kan tí ọ̀nà méjì. Ẹ má bà ayé jẹ́. Ẹ má bà ayé jẹ́. Ẹ rántí ọ̀la. Ẹ má torí pé ẹ máa gbélé ayé yìí ká ṣe ilé ayé kí ọ̀run nira fún yín. Ọ̀dẹ̀ ló lò mí. Ọjọ́ kan tó lọ́hùn 100 years tẹ Ọlọ́run ni. 100 years tàwọn èèyàn. Ọjọ́ kan ṣo péré ni títí Ọlọ́run ọba aláwọ̀. Akọ̀ ìdàbí pé èèyàn gbàbẹ̀ fìrí kọjá ni. Èèyàn tó máa yà wọnú ẹranko á wọnú ẹranko. Èèyàn tó máa wọnú ẹ̀ràrẹ̀ á wọnú ẹ̀ràrẹ̀. Èèyàn tó máa wọnú igi á wọnú igi. Èèyàn tó máa wọnú ẹja á wọnú ẹja. Tẹ́mi ẹ̀ ńgbà tó jẹ́ gbogbo sí aburú ló ṣe. Inú náà ló lọ yẹn. Inú náà. Kí ni pàǹtí? Mo ní ẹ lọ wọlé bàbá ń jẹ́bà. Ẹ lọ sí challenge ní Mushin ká ẹ lọ wọlé ńlá tó wà ń bẹ̀. Báwo ni ilé yẹn ṣe rí lẹ́nìí? Ológun àfọgún ẹ̀ lẹ̀ ni. Kí ló dé tẹ́ fi wúrú wà tẹ́ ń hù yìí? Ṣé ayé ẹyọkan tá a wà yìí? Ayé tí ò tó nǹkan kan. Tẹ́ ẹ̀dẹ̀ wá ń fi ìyà jẹ àwọn èèyàn. Bẹ́ẹ̀ náà ni àwọn ọba wa. Gbogbo ọba ní ilẹ̀ Yorùbá tó pé ń lọ gbẹ̀bọjẹ́ nítorí owó. Ṣé ṣọ́lò sí ní yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ẹ dépò ọba ni? Ṣé tẹ́ ẹ bá dépò ọba ẹ̀ ní jẹ́ èèyàn? Ṣùgbọ́n ọjọ́ tí gudugbẹ̀ bá máa ró láàrin ìlú, gbogbo yín ló máa sá lọ. Nítorí àwọn èèyàn yẹn tó bá délé ní tó ṣe èèyà láwọn ọmọ Yorùbá
gbogbo ẹ̀yin tẹ́ ṣì ń lọ gbẹ̀yìn gbẹdọjọ́ yìí gbogbo yín lè máa sá lọ àtẹ̀yí tó ń tán rẹ̀ tó náà òun ṣe ìjọba lórí tó náà òun kíní kan tó ń tán gbogbo àwọn OPC pẹ̀lú OPU tó ń tán gbogbo ọmọ Yorùbá ọjọ́ tí ẹ̀ bá máa ṣẹlẹ̀ ayé oníkálukú àárí rẹ̀ kí lè fẹ́ dà níbi tó tẹ̀ wá burú títí dé bí Sanwó-Olú ò bá tẹ̀ wá ṣe nǹkan kan àwa lérò pé yan rẹ ní gómìnà Dàpọ̀ Abíọ́dún ni ọ̀nà tẹ̀lé bàjẹ́ ọ̀nà Òsùké bàjẹ́ ọ̀nà Ológbò bàjẹ́ ọ̀nà Gbèsàdétẹ̀kùn dé ọ̀dọ̀ Àbújá kò ṣe é lọ ọ̀nà Tẹ́gbẹ̀ ọ̀nà Kàndé ọ̀nà tòótọ́ owó ṣe lọ bẹ́ẹ̀ náà ni ọ̀nà Àgbàrá lọ́hùn tẹ́ ẹ bá ti lè kó ní Ìbà bẹ́ẹ̀ títí wọ gbogbo Àgbàrá lọ sínú ọ̀nà Adó-Odò nínú lọ́hùn gbogbo àwọn tó wà ń bẹ̀ gómìnà yóò ṣe nǹkan kan ìfún ọ̀nà Alágbàdo Àkútè bẹ́ẹ̀ adẹ̀ni a ní fáìsì ó wá fi fáìsì tù wá lójú lọ́tà ó dẹ̀ ṣe nǹkan kan sáàrin ìlú Ọ̀tà ọ̀nà Sókótó ẹ̀yọ̀ kan tó máa ṣe ásídẹ̀ǹtì ń bẹ ní gbogbo ìgbà kí wá ní à ń bọ̀ dé tó ṣe bíríìjì kẹ́ní ìkejì ó tún lọ ṣe títàn tó kọ̀nẹ́ẹ̀tì sí ọ̀nà Kàndé àbí ní ọ̀nà Ayọ̀bọ̀ bíríìjì Òkáfà à ń bọ̀ dé ló ṣe bíríìjì yẹn gbogbo ọ̀nà yìí tó ṣe ó yẹ kí gómìnà Dàpọ̀ Abíọ́dún ó yẹ kó o tẹ lè ṣe nǹkan kan ó ṣe nǹkan kan tó wọ́n kó àwọn èèyàn wọnú ìlú ó ń kó àwọn èèyàn wọnú orílẹ̀-èdè wa má ṣe ń kó wọn lọ́tún náà kó wọn lọ́sì ìgbà títí yìí náà làwọn èèyàn wa ń lọ jẹ àdúró náà lọ jẹ refugee ní Republic of Benin ó yẹ kójú tìyín parí àwọn ìlú tí ò tó nǹkan kan ìlú tó yẹ pé gbogbo population ọbẹ̀ 15 million tí ò tó èèyàn tó wà lẹ́kọ̀ọ́ àwọn èèyàn wọ́wọ́ di ohun tó dà báyìí bẹ́ẹ̀ni kọ́mẹ́dẹ̀ ti sọ̀rọ̀ ẹ lọ rán àwọn ayákìlá sí ẹ lọ rán àwọn bọ́ìsì sí tẹ́ ẹ bá ti ṣe ohun tó yẹ pé kẹ́ ẹ ṣe lọ́nà wa kẹ́ ẹ ṣe tọ́yìn ẹnu wa ò ní gbòfò torí mi ò ní kankan gbà lọ́wọ́ yín. Adó-Odò Ọ̀tà local government pẹ̀lú Ifọ̀ local government ibẹ̀ lẹ ti ń rí owó tó pọ̀ jù lẹ ti ń rí owó nínú Ògùn state ẹ fi ń tọ́jú Ògùn state gbogbo ìlú méjèèjì yẹn dẹ̀ ní gómìnà Dàpọ̀ Abíọ́dún ni ò ṣe nǹkan kan sí. kájẹ sọ pé Gbénga Daniel wá bẹ̀ ń gbà yẹn lọ́wọ́ onírọ́ nìyẹn ẹ̀rín ẹ̀yẹ lẹ́nu ẹ̀ ọ̀gbẹ́ni tibí tó dẹ̀ tún wá onífìlà gògòrò ìyẹn tẹ̀ gbìyànjú ṣe bó tẹ̀ bá wọlé láàrin Ọ̀tà ó wọlé láàrin Ọ̀tà ó fẹ́ ọ̀nà ó ṣe gọ́tà ilé tó wó yẹn bó bá jẹ́ pé continuity yẹn lẹ́yìn ṣe fáwọn àǹsìn ṣebí ìlú Ọ̀tà bá dìlú ìlú ẹwà dúró èrò tó wà ní ọ̀nà tèlè gbogbo nǹkan tó lè mọ́rọ̀ ajé wá ẹ̀dẹ̀ torí pé ẹ débẹ̀ ṣé èèyàn kan ló ní ká ẹ lọ gbówó fún ọ̀gbẹ́ni ní Ẹdó ni ṣé èèyàn ló ní ká ẹ lọ ná owó nígbà yẹn tẹ́ ẹ lọ gbówó fún ọ̀ṣẹ́ ọmọlẹ̀ ṣé èèyàn lè fi lè náwó Ògùn state ṣé èèyàn ló ní ká ẹ má lè náwó ìyẹn ló ní pé ká ẹ má lè ṣọ̀nà. àfi kí Ọlọ́run ọba tó ní ayé kó ṣe àánú fún gbogbo yín ẹ máa kó mbẹ gbogbo yín náà lè máa di ìtàn gbogbo ọ̀rọ̀ òṣèlú fẹ́ wálé lẹ́ẹ̀kejì tẹ́ ń wáyé Ọlọ́run níjẹ́ débẹ̀ ilẹ̀ Yorùbá dẹ̀ máa dúró ilẹ̀ Oòduà máa dúró gbogbo ẹ̀yin tẹ́ lérò pé ilẹ̀ Oòduà ò ní dúró pé Sunday Igboho tàbí pé ẹ ti pa àwọn agitation gbogbo yín ẹ ń ṣera yín ni ẹ ń ṣera yín ní àpapọ̀ ṣe bóun nìyẹn
ìjọba àlú odidi federal government defence òun làwọn bandits bí náà ti dẹ̀ ṣe bẹ̀rẹ̀ nígbà yẹn nìyẹn nígbà tó lọ pa Yusufu tí Boko Haram ń ṣe tí Boko Haram bẹ̀rẹ̀ ohun tó ń fẹ́ ní ara wọn sọ́ngbà yẹn lọ́wọ́ ni pé káfíìrù náà ni nígbà tó yá Boko Haram kò lórí ọ̀rọ̀ ọdún ṣọ́ọ̀ṣì o mọ́ṣáláṣí náà lọ bàjẹ́ o àwọn ni òwò mọ̀ pé nǹkankan o nígbà tí ìjọba Gaddafi ti wó láti North Africa lọ́hùn gbogbo àwọn ará bí ilẹ̀ Libya náà ti ń lọ jalè tẹ́lẹ̀ rí nínú desert nǹkan yẹn dẹ̀ wá rí bó ṣe rí yẹn ọ̀gágun àgbà ààrẹ Nàìjíríà ó nítorí pé ó ti jẹ́ pé bí àwọn làwọn ẹni yìí ó dẹ̀ fọwọ́ lẹ́rán tí gbogbo òlú bàjẹ́ ẹ wo iye èèyàn tó ń pa ní Plateau ẹ wo iye èèyàn tó ń pa ní Jos àwọn òyìnbó máa fi ń ṣe yẹ̀yẹ́ ni àwọn òdẹ níbi Ọlọ́run kí ló tòrò nítorí wọ́n fẹ́ ta nǹkan ogun fún yín bẹ́ẹ̀ bá dẹ̀ lérò pẹ́ẹ́lì àwọn afárọ́ọ̀nù wa ní ilẹ̀ Yorùbá láti kó gbogbo wàhálà tẹ́ ń kó wá tẹ́ ń lọ fi tírélà dé àwọn èèyàn wa tí ọ̀dẹ̀ torí ọ̀dẹ̀ ní gómìnà wa Sanwó-Olú ọ̀dẹ̀ Dàpọ̀ Abíọ́dún ọ̀dẹ̀ ẹ má torí ẹ jíde ká ẹ bẹ̀dẹ̀ jẹ́ ẹ má bà ilẹ̀ Yorùbá jẹ́ ẹ má jẹ́ kó pa àwọn ọmọ Yorùbá nípakúpa ó ń kó àìsàn wá sórí ilẹ̀ ẹ wí nǹkan kan ìdájọ́ Ọlọ́run sì máa wà lórí gbogbo yín nítorí nígbà tó kó àwọn èèyàn wá àwọn ẹni bóyá ni àìsàn ni wọ́n ni bóyá maṣínárì ni wọ́n ni ṣé ẹ fẹ́ kọ́ ọ̀fọ̀rọ̀nù àwa nílẹ̀ Yorùbá ni kí dẹ̀ ṣe yẹn nìkan gọ́fúnà ní Ọ̀yọ́ state náà ìyẹn náà dákẹ́ṣe bíbẹ̀ náà ń gbà kọjá abẹ́nìkan ń gbà náà kan kọjá Ọ̀yọ́ náà ń gbà Ìbàdàn náà ń gbà kọjá ó ń kó àwọn aláìsàn ó ń kó wọn wá bá wa ní ilẹ̀ wa ẹ̀yin Yorùbá yẹ ẹ̀dẹ̀ dákẹ́ àwa wíta àmbásẹ́dọ̀ kan lẹ́nu lọ fún àwọn kan jẹ bẹ́ẹ̀ bá lérò yìí pé tẹ́ ẹ bá ń tan Yorùbá nítorí olóṣèlú pé bẹ́ẹ̀ ń torí pé Chief Sunday Adéyẹmọ Ìgbòho bóyá torí pé ẹ̀yin náà ni Àjàlá ta ló ń nà ẹ̀yin gómìnà yìí náà lẹ ti padà ilẹ̀ ẹ̀jẹ̀ kan fi Sunday sílẹ̀ àtẹ̀yìn ọba tó jẹ́ oníjẹkújẹ ẹ̀yin ọba tó pé ẹ rí nǹkan tó ń lọ ẹ dákẹ́ ń wò ọjọ́ tí gbùdùgbẹ̀ bá máa jálẹ̀ ẹ mọ̀ pé ọ̀n lé olòmíì nínú ààfin ẹ̀ kí ló dé tó yẹn ṣáyé yìí ayé pẹ́pẹ́tẹ́ mi bá ti kó lára ó tán nìyẹn ẹ dẹ̀ bá gbogbo ayé jẹ́ èèyàn kún béèyàn bá láìsàn nínú ọpọlọ oúnjẹ wo ló fẹ́ jẹ lójúmọ́ tó fẹ́ ná 1 million tàbí tó fẹ́ ná 500,000 tẹ́yìn bá ti rí oúnjẹ yẹn jẹ ṣe báwọn èèyàn kan wà tí ò rí jẹ ṣé kẹ́ máa dágbó àwọn eléré kẹ́ máa lọ ju 100 bẹ́ẹ̀ ṣé yẹn ni ọdún náà mi ò bá yín wí nítorí gbogbo yín lẹ ti mọ bí tẹ́ ẹ ti tẹ̀ ọ̀pẹ́ tí mo pé òun lọ́rùn ẹ wo kan nínú kínní ẹ wo ọba yẹn kó máa lọ jó kó máa ṣe fẹ́fẹ́rìtì ẹ tẹ̀ wá wò ifun mo máa fi ọ̀rọ̀ kan nílé nìyí nínú ìtàn táwa gbọ́ Ọ̀ọ̀ni kì í ṣe ọba téèyàn kan ń rí lójú Ọ̀ọ̀ni tí Ọ̀ọ̀ni bá máa jáde nínú ààfin ẹ̀ ó níye ètùtù tó máa ti ṣe kó tó di pé Ọ̀ọ̀ni jáde àwọn Ọ̀ọ̀ni yìí náà ló wá ń lọ patí lẹ́bẹ̀rẹ̀ sí ṣé kò tiẹ̀ sí nǹkan kò sí lẹ́gẹ̀sì kankan táwọn bàbá wa fi sílẹ̀ ni abẹ́tẹ̀ ẹ̀ lè dé ká ẹ múlẹ̀ ayé yìí ká ẹ bà á jẹ́. ẹ̀yin ọba lè wá lọ jójó bíi pé ìfún àwọn táùtù ò gbẹdọ̀ máa ṣe rú ẹ̀
àwọn alákọ̀wé mélòó lẹ́rí tó ń lọ sí pátí tó ń lọ jódẹ́ ṣe ń lọ ṣe làwùlàwùlàwùlàwù tẹ́ bá ti rí owó kan ẹ máa lọ fún owó sórí àwọn èèyàn ebi dẹ̀ ń pa àwọn èèyàn ládùúgbò yín kò dáa exactly Ọ̀ọ̀ni tó jẹ́ olórí ọba ilẹ̀ Yorùbá pẹ̀lú bàbá wa Lámídì Adéyẹmọ Adéyẹmí gbogbo fòkìfòkìfòkì tó ń jáde sọ́tún tó ń jáde sósì mi ò lérò pé ó wà bẹ́ẹ̀ ní ayé àtijọ́ ọ̀ní Ọlọ́run ń bẹ bí ìtà àtijọ́ àwa là sí bàbá bí ìtà àtijọ́ mọ́ ẹ má pa lẹ́gẹ̀sì àwọn bàbá wa rùn ẹ má bà orí ìpòdó àwọn bàbá wa jẹ́. àwọn alálẹ̀ ń bínú. gbogbo ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ lọ́wọ́ nínú pé kán lọ mú Sunday Igboho kán lọ tì í mọ́lé gbogbo ọ̀ràn yín tẹ́ ẹ bá lọ yí padà Ọlọ́run ní jẹ́ kí egun alálẹ̀ kó mú yín olómìíràn ní padà gbóhùn ẹ̀ nínú ayé mọ́ nítorí ọ̀gbẹ́ni yẹn inú comfort zone ló wà ó lówó lọ́lọ́ ní gbogbo ẹ̀ ó wá fìrè ẹ̀ lẹ̀ fún àwọn ọmọ Yorùbá ẹ̀yin yìí náà lẹ́ni kan mú torí kọ́ńtrátì ẹ̀yin náà lẹ́ni kan mú torí pé káyọ̀ lè dépò ẹ̀kejì tọ́lọ́run bá ti kọ́ pé máa débẹ̀ ni ẹ̀mí tí ò ní dọ̀là tó ń lé ọgbọ̀n oṣù. ẹlẹ́ẹ̀kejì ìjọba Nàìjíríà ó ń lọ sáyìn kọ́ńtrátì pẹ̀lú Russia kò sí nǹkan tó burú mbẹ̀ ṣùgbọ́n ẹ̀yin ará ilẹ̀ Yorùbá mo ní kẹ́ ẹ jí ẹni tó wà ń bẹ̀ yìí bàbá yóò lóore kan tó fẹ́ ṣe sí ilẹ̀ Yorùbá fẹ́ bà ìlú jẹ́ ni nítorí níbi tí ọ̀rọ̀ dé bàbá yìí yẹ kó ti resign kó jẹ́ kí olómi ṣebẹ̀ yẹn títakú tó dẹ̀ takú síbẹ̀ ó fẹ́ bá ilẹ̀ Nàìjíríà jẹ́ pátápátá kó torí pé ó lọ ni exactly ẹ̀yin ọmọ Yorùbá pẹ̀lú ẹ̀yin ọmọ Ìgbò bàbá yìí ò fẹ́ fi lẹ́gẹ̀sì kankan tó dá sílẹ̀ mo dẹ̀ ní ìgbàgbọ́ ìyàwó tí bàbá yìí ní èèyàn dáadáa ní obìnrin yẹn wọ́n pa obìnrin yẹn lẹ́nu mọ́ ni obìnrin yẹn kì í ṣe nìkan tó rí ohun tí ò dá tí kì í sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tẹ́ ẹ bá lọ sáyìn contract pẹ̀lú Russia kì í ṣe pé Russia ò ṣe é ní ọ̀ fún yín ní gbogbo nǹkan ṣé owó tó fẹ́ fún yín tàbí nǹkan tẹ́ ẹjọ́ fẹ́ ṣe yẹn ṣẹ́yìn fẹ́ fi òótọ́ ọdún ṣe é ṣé tó bá fún yín ní nǹkan ogun ṣáwọn èèyàn yín kọ́ náà fẹ́ máa fi pa àbí bàbá tí ò lè ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ bí èèyàn bá wà ní wọ́ọ̀sùn gan pàápàá àwọn èèyàn gbọ́dọ̀ kú tó bó ṣe kú ní ìgbà Buhari ẹ dẹ̀ wá ní ká gbẹ́nu dákẹ́ ká má sọ̀rọ̀ gbogbo ẹ̀yin activities gbogbo ẹ̀yin woman rights ní ilẹ̀ Nàìjíríà ẹ̀yin bíi Pastor Bakare bẹ́ẹ̀ tẹ́ ẹ bọ́ síta tẹ́ ẹ jáde nígbà ayé Jonathan níbo lẹ wà ojú ti gbogbo yín ní àpapọ̀ nítorí bàbá yìí débẹ̀ láti wá bà ìlú jẹ́ ni bàbá tó wà lórí ìlú yìí ò fẹ́ ṣe nǹkan kan ogun ló fẹ́ fi ja ilẹ̀ ó fẹ́ fi ogun ja ilẹ̀ Yorùbá pẹ̀lú àwọn Ìgbò ó fẹ́ bà ìlú jẹ́ ni gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ náà máa ní pé kọ́ lọ mú àwọn DSS èmi ò rí irú ẹ̀ rí ṣèbọ́ ọlọ́pàá tí ẹ̀ wá ń lù ó ṣe jẹ́ DSS lẹ́tún rán níbi tó wọ́ọ̀sì dé láyé lọ́run Amẹ́ríkà fi ń ṣe ẹ̀yẹ Britain fi ń ṣe ẹ̀yẹ níjọ́ táwa ti wà nílùú òyìnbó yìí àwọn ò rí ọlọ́pàá kan rí kó wá daṣọ ború bí kó wá daṣọ bojú kó wá fi aṣọ kọ́fà ojú bí àwọn armed robbery bí àwọn kidnapper DSS Nàìjíríà wá da aṣọ dúdú bojú bí ẹni tó fẹ́ lọ pààyàn ṣé ọlọ́pàá ò lè ṣiṣẹ́ mọ́ ni lójá ẹ̀yin lẹ tún lọ lóru lẹ́ ń lọ balẹ̀ onílé jẹ́ ẹ̀yin lẹ́ ń lé gbogbo àwọn èèyàn káàkiri ìfún Awíkóńkó agbọ́pẹ́ ẹ̀ ń wà káàkiri ọmọ Lucas gan agbọ́pẹ́ ẹ̀ ń wà káàkiri àwa náà ta wà ń bí àmọ́ ohun tẹ́ ń ṣe ẹ̀yin yìí náà lẹ́lọ jí Kánú gbé ní Kẹ́ńyà gbogbo ayé ló ń wò yín ẹ lè rí ẹni investor kan kó tún wá sí Nàìjíríà mọ́ nítorí pé wọ́n ti mọ̀ pé ìlú yìí ti di dead zone
mo máa mú ọ̀rọ̀ yìí jáde fún ìlú Britain ní àpapọ̀, the Great Britain. Gbogbo ìgbèlẹ́yìn tẹ́ ń gbè lẹ́yìn ìjọba nọ́ọ̀tì ó máa padà yọ ọ́ lẹ̀, nítorí pé bí àwọn ọmọ Yorùbá bá rán rí ibo lẹ fẹ́ dúró sí, ṣé nọ́ọ̀tì tó ti bàjẹ́ lọ́hùn lẹ fẹ́ dúró sí ni àbílẹ̀ Yorùbá? Àbáwọn Christian tó ń pa yìí ṣẹ́yìn kọ́ lẹ mú ẹ̀sìn Christian wá sí Nàìjíríà? Ṣáwọn Christian yẹn ṣáwọn kì í ṣe èèyàn láti jọ́ọ̀sì ni? Àbí kí lẹ ń gbè lẹ́yìn àwọn aṣebi fún ni? Ṣáwọn Yorùbá ní pé ká ẹ kó lórílẹ̀ àwọn ni? Gbogbo aláwà nínú ìlú yín, a tẹ̀lé òfin ìlú yín. Kí lẹ ń gbè lẹ́yìn àwọn apààyàn fún? Kí lẹ ń gbè lẹ́yìn àwọn terrorists fún? Kí lẹ ń gbè lẹ́yìn ìjọba kidnapper fún? Britain, the Great Britain, kí lẹ ń gbè lẹ́yìn Nigerian government tó jẹ́ kidnapper ni wọ́n? Àwọn bandits wọ́n ń pààyàn lọ́tọ̀ ń pààyàn lọ́sì, ẹ̀dẹ̀ sì ń ṣáìdì wọn. Ẹ má lérò pé àwọn ọmọ Yorùbá kúnú. Ọjọ́ tẹ́ bá sún wọn kọ ògiri, ẹ̀yin lọ fọwọ́ fà á nítorí ọ̀dẹ̀lẹ̀ ń pè wọ́n. Gbogbo rádaràda tí ìjọba náà ti ń ṣe lè ṣe lọ́dọ̀ àwọn Niger Delta. Nǹkan agbára tó wà lọ́dọ̀ Niger Delta kì í ṣe kèrémí. Ohun tẹ́ ẹ ṣe ó ṣeé ṣe lẹ lọ mú gọ́fúnà kí náà ti ń pèsè tọ́ḿpìlò ni. Ṣebí tọ́ḿpìlò wà láàrin Nàìjíríà ẹ̀ ṣe lọ lè mú. Ó ṣe wá jẹ́ Sunday Igboho lẹ́ ń lé káàkiri yáyé. Ṣé bẹ́ẹ̀ náà lẹ lérò pé àwọn Yorùbá gbọ́ tó ni? Bẹ́ẹ̀ bá dẹ̀ ní ẹ fẹ́ pa Sunday Igboho lè pa Yorùbá. Ohun tó wà nílẹ̀ yìí yóò bá ṣe é ṣe nínú ọdún yìí. Tó bá yóò sì máa ṣe é ṣe, ẹ wo ìgbà tí ọ̀rọ̀ àwọn Biafra ti wà ńlẹ̀, ṣe é rí pé ó ń gòkè sí ni, ó ń gòkè sí ni. Bí ọ̀rọ̀ Yorùbá náà ṣe máa rí nìyẹn, nítorí gbogbo àwọn èèyàn tẹ́ ti pa àwọn èèyàn tẹ́ ta àwọn èèyàn ọmọlé. Ọ̀rọ̀ yìí kájọ jókòó sórí ìjókòó kájọ sọ ohun tó wà ń bẹ̀. Òun ló lẹ́tọ̀ọ́ ká jókòó sórí round table. Tí náà ti bá fẹ́ lọ kí náà ti lọ, bí west bá fẹ́ lọ kí west lọ, bí east bá fẹ́ lọ kí east wà láyé ẹ̀, bí middle belt bá fẹ́ lọ kí middle belt wà láyé ẹ̀, bí south south bá fẹ́ lọ kí south south kó wà láyé ẹ̀. A sì tún máa jọ ní nǹkan kan tó lè pa wọ́n pọ̀. A pariwo lórí restructuring fún wa lésì. Fún wa lésì. Òun ló fi di self determination yìí. Kò dẹ̀ sí ohun tẹ́ ẹ lè ṣe, kò sí ohun tẹ́ ẹ lè ṣe, no going back ni. Gbogbo ẹ̀yin ọmọ ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá, ẹlẹ́yin boys, ẹ̀yin pàmìtẹ́ jẹ́ ọ̀dàlẹ̀. Ẹ̀yin lérò pé ó ń bọ̀ àwòrán dẹ̀ ṣé mi ni àwọn yẹn fẹ́ bá? Ó lọ mí Ọlọ́run ní jẹ́ kó lọ mí ìdẹni tí ò ní lọ́kàn. Ẹ bá tètè láti inú yín. Gbogbo ọ̀rọ̀ tá ń sọ yìí tó bá gbé tí ọ̀tún yín wọlé, ẹ tún dàárò nínú ọkàn yín. Ṣé bó ṣe yẹ kẹ́ ẹ wà nìyẹn? Ẹ̀yin ọjọ́ ọ̀la tíjọba ìjọba àwọn nọ́ọ̀tì, torí pé kì í ṣe ìjọba ilẹ̀ Yorùbá. Tí ìjọba bá jẹ́ ìjọba ilẹ̀ Yorùbá tó jẹ́ ìjọba ilẹ̀ Yíbò, ní máa fi ẹ̀yà kan bá ẹ̀yà kan jà. Ní máa lọ fi ẹ̀yà kan bá ẹ̀yà kan jà. Ní máa fọwọ́ pamọ́ wọn lórí kan máa yọ̀bọ̀n kan lu àdá sáwọn èèyàn wa. Ẹ wo àwọn tó kó níbi tí DSS Nàìjíríà tó ti ń lágbára ju kóòtù lọ. Ó yẹ kójú gbà yín tì. Ṣé ìlú nìkan yẹn? DSS ìlú ó ní agbára ju kóòtù lọ àbí kóòtù lọ. Ṣé inú ìlú yẹn làá fẹ́ bá yín dúró sí? Màá fi fíìmù kan màá kàn fi kankan hàn yín ráńpẹ́ sìn pẹ̀lú màmá kan tó ń sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ yìí, tó ń sọ̀rọ̀ lórí kan lọ wò lágége kinní kan ló ṣe ẹlẹ́dẹ̀ kan hò mú ojú kan ló ṣe ibì kan kinní kan. Mo kàn jáde lọ lẹ́nìí ní Century. Ní Century tá a wà yìí, ẹ wo gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá rí Nigerian police ni mọ́tò ọlọ́pàá nìyẹn o, márùwá o. Kí Nàìjíríà máa ti lè máa dá ṣe mọ́tò. Ẹ ti rí Nigerian police nìyẹn o, nínú òun nìyẹn márùwá o. Ẹ rí pé ìlú tó ń pè Nàìjíríà yẹn,
a ti wọ one chance a ti wọ one chance ẹ wá wo nǹkan màá tún ṣó yín ní nǹkan kan. òun lélẹ́yìí. ṣẹ́ẹ̀rì ṣẹ́ẹ̀rì àwọn Boko Haram nìyẹn o tí gọ́vnà Sanwó-Olú tó gbé ẹnu tó dákẹ́ tí Ogun State náà gbà kọjá o Ọ̀yọ́ State náà gbà kọjá o ẹ wo odidi mọ́tò ṣẹ́ẹ̀rì tírélà yẹn bó ṣe kún pẹ̀lú èèyàn tọ́nà ní àìsàn COVID-19 wà nínú ìlú ṣẹ́ẹ̀rì nǹkan sáwọn eléyìí ló fẹ́ ṣèjọba nínú ayé ẹ̀rí gbogbo ẹ̀yin tẹ́ ń sùn gbogbo ẹ̀yin bọ́ìsì tẹ́ ń sùn táwọn ń sọ títí wa táwọn olóṣèlú ń tọ̀ yín tẹ́ ń lọ́jà fún rẹsì àti ráwọn Ghana tó wá pín rẹsì fún tó ju ìrẹsì lọ lóṣèlú ìjọba Buhari fẹ́ fọ́ Nàìjíríà kó tó lọ ni ó fẹ́ fọ́ gbogbo ẹ̀ ẹ̀rí ṣáàrí ṣẹ́yìn rí ẹ̀rí ẹ wo bí èrò ṣe kún ní tírélà ìyẹn dúró bẹ́ẹ̀ lẹ́ni màmá tó ń sọ̀rọ̀ mo jáde lọ sínú station kan mo kàn déédé jáde lọ ni mo kàn fẹ́ fi nǹkan kan hàn yín ráńpẹ́ lórí ibi yìí èmi lélẹ́yìí ẹ wo bẹ̀ yẹn inú ìlú la wà yìí àwọn tó ń sọ̀rọ̀ lórí kíní tẹ́lẹ̀ rí ẹ pé kán wo Agége kán wo tíráàkì tẹ́wà kán wo platform kan tó wà inú ìlú lélẹ́yìí London Bridge ni mo wà yẹn kì í mi ò tí ì lọ sínú underground wọn o ṣẹ́rí ó ní underground o ó ní tó wà lókè o àìmọye ló wà ń bẹ̀ ṣẹ́rí station lélẹ́yìí o kẹwàá fẹlẹ́ ìwé Agége o ní 1960 láti 1960 dé year 2020 ṣẹ́rí ṣé gbogbo eré nǹkan tí mo ń ṣó yìí ṣé ń wò ó èmi ni mo wà ń bẹ̀ yẹn tí mo ń sọ̀rọ̀ yẹn ọ̀sán yìí ni ṣẹ́rí station lẹ́ ń wò yẹn o ẹyọ kan nínú thousands tó wà nínú ìlú òyìnbó ni o tó wà ní Britain bí nìyẹn o ṣẹ́rí ṣé gbogbo yín ní nǹkan tó wà ń bẹ̀ kẹ́hìnsì ní year 2021 kí Nàìjíríà ṣe wà lẹ́yìn ká má lè dá nǹkan kan ṣe ṣẹ́rí. ní 1960 to this time to year 2020. 1960 to year 2021 kí Nàìjíríà kan kó ẹran mérò. àwọn bàbá Awólọ́wọ̀ ṣe dáadáa. àwọn bàbá Awólọ́wọ̀ ṣe dáadáa. ẹni tó wà ń bẹ òní kankan ṣe ìlú Níjẹ̀ tí ò ju 14 million lọ ló ń ṣe tírèènì lọ ìlú tó jẹ́ pé ṣálẹ̀ ni. ọ̀rọ̀ Nàìjíríà àti kí Ọlọ́run kúkú wáyọ lórí one chance tí gbogbo àwọ̀. gbogbo yín lẹ ti wọ one chance. ìjọba tuntun tó wà lórí ẹ̀mí ìjọba alágbádá. ìjọba alágbádá gbogbo ala campaign fún pé kó débẹ̀. báwọn bàbá wa Bọ́lá Tinubu bá tún gbé èèyàn kan wá bá yín ẹ̀kọ́ rẹ̀ sí wọn ẹ̀kọ́ gàárì wọn wọ́n ń tà yín fowó ni ẹ wo nǹkan tó wà ń bẹ̀ information board gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ yẹn ni mo fi hàn yẹn ẹ lọ sí gbogbo bẹ̀yẹn kẹ́ ẹ lọ wò ó kẹ́ ẹ lọ wọ escalation tó kì í ṣe 15 ló wà nínú London Bridge nìkan èyí tó ń lọ sí Gatwick èyí tó ń lọ káàkiri kì í sìn even Muritala Muhammed International Airport kò dá tó station train station lásán lélẹ́yìí ẹ gbọ́ tí ẹ bá ti ibi tí a wà yẹn tí mo dúró sí yẹn tí n bá kó n bẹ́ẹ̀ ẹ máa wo ẹ̀yìn yẹn o information board lẹ́yìn wò lẹ́yìn yẹn ṣẹ́ẹ̀rì. oníkálukú ń bá tiẹ̀ lọ oníkálukú ń ṣe tiẹ̀ lọ ni. níbi tí Nàìjíríà ṣì wà lẹ́yìn dé tó jẹ́ ojú tíráàkì tó lọ ibẹ̀ làwọn èèyàn ṣì máa yàgbẹ́ sí
ẹ wo àyè yẹn. Entry làwọn eléyìí kó o fi kàn án lé wà lé. Òun nìyẹn o. Sáàmù lélẹ́yìí o ní ìpè kó o ṣe máa lọ dára ẹ̀ láàmú lórí àwọn. Tó o bá ti ní tíkẹ́ẹ̀tì ẹ, Entry lélẹ́yìí. òun yẹn òun ló ṣí fún mi tí mo wọnú yẹn. Ṣé ẹ ti rí? Ṣé ẹ rí? Pẹ̀lú màmá tó ń sọ̀rọ̀ nípa bákìn, ó ń tàn yín, àwọn olóṣèlú ń tàn yín ní 1960 di àkókò tá a wà ní ìyá 2020. Ẹ wo nǹkan. Bó ṣe lọ aládìyẹ kan. Ṣé ẹ rí? Gbogbo nǹkan tó wà ń bẹ̀ yẹn, escalator nìyẹn tó lọ sókè kì í ṣe ẹyọkan. Ní London Bridge ẹyọkan ṣo yẹn, èyí tó lọ lókè nìyẹn. Escalator yẹn fẹ́ tó 20 nínú ibẹ̀ yẹn, kò wá continue underground lọ́hùn. Ṣé ayé ẹyọkan bẹ́ẹ̀ yẹn? Ó lọ bẹ́ẹ̀ yẹn. Jerry, international airport wo da tó lè yí o. Station, train station lásán. Jerry. Wọ́n ní mo fi hàn yín bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ṣẹ́rí. Ṣẹ́rí bó ṣe lọ nìyẹn kì í ṣe ẹyọkan kì í ṣe ẹyọ méjì kì í ṣe mẹ́ta. Kì í ṣe ẹyọkan kì í ṣe ẹyọ méjì. Káàkiri. Ó wà bẹ́ẹ̀ káàkiri ni. Nàìjíríà ti yẹ pé ká ti ní ìlọsíwájú. Nàìjíríà yẹ pé kó ti ní ìlọsíwájú jù báyìí lọ. Irú àwọn nǹkan tí nínú àyè tá a ṣe wà yìí lọ. Ẹ máa wo gbogbo bí tí mo wà yẹn ká ẹ wo gbogbo bẹ̀ yẹn lọ. Àbí kí Ọlọ́run bá kó ṣàánú. Ẹ wò ó. Àbí kí Ọlọ́run bá. Ẹ wo bẹ̀ yẹn èmi ni mo fẹ́ jáde síta yẹn. Nàìjíríà lápapọ̀ ó yẹ ká mọ nǹkan tá à ń ṣe òun náà ni mo ti tún sílẹ̀kùn tí mo ti tún jáde. Ni mo ti tún jáde yẹn. Kẹ́ wá lọ wo róòdù wọn bó ṣe kéré tó. Ohun rẹ̀ ó lọ bẹ́ẹ̀ yẹn káàkiri káàkiri ṣẹ́rí information board. Ṣẹ́rí. Oríṣiríṣi nǹkan bó ṣe lọ ṣẹ́rí. Ṣẹ́rí àwọn èèyàn. Kẹ́ wo gbogbo jágajàga. Train station nìyẹn ká wá wo nǹkan tí màmá yìí tó ń jiyàn lé lórí. Ká ẹ wò ó. Ó yẹ ká ti ní ìlọsíwájú ju gbogbo. Ìlọsíwájú wa yẹ kó ti lọ. Ẹ lọ sí France kẹ́ lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ lọ sí Germany kẹ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ lọ sí Dublin kẹ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ lọ sí Houston airport station bí. Ẹ lọ sí Victoria. Ẹ lọ sí St Pancras. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀. Ní Victoria. Ìta wọn ni mo fẹ́ jáde sí yẹn kẹ́ lọ wò ọ̀nà kékeré yẹn láàárín street ṣe Melo Square àbí kí la ti ń pè é. Ọ̀gbẹ́ni tó wà náà tó ti dúró gbogbo eléyìí bí yìí òun ni pé kó fi láti. Òun ni hand sanitizer nìyẹn. Ẹ wo gbogbo iwájú yẹn iwájú nìyẹn o. Ẹ lè rí ọlọ́pàá kan tàbí security ẹyọ kan ṣó ń bẹ̀. Kò yín sìn. Bẹ́ẹ̀ bá fẹ́ wọ Muritala Muhammed airport. Ọ̀tọ̀ lẹ máa bá Navy, ọ̀tọ̀ lẹ máa bá civil defence. Ọ̀tọ̀ lẹ máa bá nǹkan ìlú tí ò ní security. Yáni ọ̀fẹ́ tó bá kéré tó máa less than 50 train underground wà mẹ́tò. Tó bá kéré train tó wà níbi ibẹ̀ yẹn tó kù síbẹ̀ ló máa less than 50. Inú ibẹ̀ yẹn ní underground ibẹ̀ Jubilee line wà ń bẹ̀ Northern line wà ń bẹ̀ Ferry dẹ̀ tún wà níwájú. Nàìjíríà ṣe backward lórí a lot of. Kí Nàìjíríà ṣe backward lórí infrastructure. Ẹ dẹ̀ fi gbogbo ìlú yáwó. Ẹ fi gbogbo ìlú yáwó. Ẹ fi gbogbo ìdíwọ́ Nàìjíríà lẹ fi yáwó lẹ fi jẹ gbèsè. Ẹ dẹ̀ ń tàn àwọn èèyàn. Ṣé inú ìlú kan yẹn la ṣe fẹ́ wà pẹ̀lú àwọn tó wà ní nọ́ọ̀tì yẹn? Àwọn ń wí tán ẹ̀yin boys, ẹ̀yin guys, ẹ̀yin ladies. Wọ́n sì wọ́n ń fi àpò rẹsì. Wọ́n sì fi ń tàn yín jẹ. Wọ́n sì fi ń tàn yín jẹ ṣépè fáwọn olóṣèlú. Ìbájẹ́ chairman. Ìbájẹ́ honorable ẹ̀ ṣépè sọ̀rọ̀ ẹ̀. Àwọn tó yẹ kó ń pa yín. Wọ́n ń kó wọn ọ̀dọ́ náà mi ò bá wọn wí gbogbo ilé tó ń kọ́ náà. Àwọn ọmọ wọn ò kú ń jogún ẹ̀. Mọ́dẹ̀ jogún àwọn máa ń tà á ni àwọn tà wọ́n fi fún boy girlfriend lówó. Girlfriend wọn ló máa ń gba ogún wọn gbẹ̀yìn. Kí ni wàhálà yín? Kí ni wàhálà yín? Mo rí Ọládélé
thank you Alex Ifeoluwa Bisola Jinadu gbogbo yín lápapọ̀ ni mo rí àti pretty lady Agbábíàká ní Canada thank you sister àti baálẹ̀ Nasrudeen Bínkàn bàbá mi thank you very much àrídùnnú gbogbo yín làwórí lọ́wọ́ òní bàjẹ́ kò ní dìbàjẹ́ ẹ wo gbogbo nǹkan ẹ wo bí nǹkan ṣe rí ká lọ kó ẹran mérò ká máa bá àwọn èèyàn tí ò ní fúnṣọ̀ lọ́la ṣe wọ́n máa pera àwọn kan lẹ àwọn ẹ́líìtì àwọn kìnnì kan kòkò kan lẹ́yìn kan bá ń jẹun ẹ̀dẹ̀ rántí àwọn míì ṣé ohun tọ́lọ́run ní pé ká ṣe nínú ayé nìyẹn ìfún Ifá ò kọ́ yín pé ká ẹ ṣe ohun tí ò dáa awo ò kọ́ yín pé ká ẹ fi bí pààyàn Islam ò ní pé ká ẹ fi bí pa àwọn ẹbí yín kò ní ká ẹ fi bí pa aládùúgbò yín Christian ò ní pé ká ẹ fi bí pa aládùúgbò yín kí ló dé bẹ́ẹ̀ làwọn kan àwọn èèyàn kéèyàn kan mo sì ń bọ̀ lórí program tẹ́niyẹn tó bá wọn kan gbé ó bá wọn nìyẹn kó lọ jáwọ́ bí nínú iṣẹ́ ibi tó ń ṣe àwọn òrówó olówó fọkànbalẹ̀ bí ọkọ bá ti kú ọ̀hún lọ jókòó tí ogún ológun ọ̀hún lọ kóríṣiríṣi àlè wá sínú ilé ẹ̀gbọ́n wọn bọ́dẹ̀ jábúrò wọn. ọ̀rọ̀ yín ti dé woman right ẹ lọ gbé àwọn ọmọ tí ò tẹ̀ tẹ́ ẹnìkankan ò rí lánàá ẹ lọ kó wọn wá nítorí ogún ẹ máa pín mílíọ̀n fáwọn obìnrin ẹbí yín kó ẹ ti gbé gbogbo mútu ọgbẹ́ni yẹn ti tà á lẹ́kọ̀ọ́ gbogbo ilé tó wà ní Kòròdú lẹ ti lọ gbẹ́sẹ̀ lé ẹ dẹ̀ ní nǹkan titi yín gbogbo yín la morúkọ yín àtèyí tó ń pa orúkọ àtèyí tó ń pa ọ̀rọ̀ ara ẹ̀ mọ́ tí ò fẹ́ kíyàwó òun kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní l'Amẹ́ríkà tẹ́ ẹ̀ bá lọ jáwọ́ gbogbo yín la máa tú àṣírí yín kọ̀ọ̀kan ṣe lé ayé tẹ́ pé wọ́n ní má fi kú yọ̀ mí gbogbo àlà ń lọ àwọn alágàdá ń gbódò kà àwọn alásàsí ibi gbogbo yín lè máa jẹ iṣẹ́ ọwọ́ yín bó o bá pẹ́ nìkan ẹni tó pa yẹn gbogbo ẹ̀ṣẹ̀ ń bẹ lọ́rùn ẹ̀ bó o bá dẹ̀ fìyà jẹ̀yàn ìyà tó fi jẹ nìyẹn ó ń bẹ lẹ́yìn ẹ̀ ó máa gbẹ̀sùn ẹ̀ ìsánsàmọ́ òkúbùrẹ́ ẹnì kan ò ní gbàdúgbọ́sà kó ẹ̀fọ́ kí ni làálẹ̀ èèyàn asán nínú asán òfo nínú òfo múlẹ̀ mọ́fo tẹ́ ẹ wá jèrè gbogbo ayé ẹ̀yin ìkà ẹ jèrè ayé ẹsẹ̀ mi yín nù ṣé nítorí pẹ́ńgolo pẹ̀lú pàǹtí pẹ̀lú irú erùpẹ̀ àmọ̀ tẹ́ ẹ kójọ ṣé ìyẹn lẹ́fẹ́ torí ẹ̀ lẹ́ ń balẹ̀ ayé jẹ́ ṣé nítorí ìyẹn lẹ́ ṣe ń fi ìyà jẹ àwọn èèyàn lẹ́ mú gbogbo àwọn èèyàn lẹ́ sọ́wọ́ dìdàkudà ẹni tó bímọ nítorí pé ọkọ kú ẹlé ìyàwó jáde nínú ilé pẹ̀lú ọmọ ẹ wá lọ kó àwọn tí ò jẹ́ tiẹ̀ kó àwọn àlè sínú ilé ọkọ ẹ̀yin ẹ̀gbọ́n bóde jẹ́ yẹn àbúrò túnjọ́mọ bàbá kan náà àbẹ́ túnjọ́mọ ìyá kan náà ọmọ bàbá lásán nìyí tó bá wù yín pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí ibà náà ń pọ̀ pa ẹni tí ọ̀rọ̀ yẹn bá ti tábà kó yá tètè lọ túnbẹ̀ ṣe nítorí pé ọ̀rọ̀ yín ti dé woman right tẹ́ ẹ bá fẹ́ gbalé onílé lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ fẹ́ gba ti Kòròdú ẹ dẹ̀ ní ogún títí gbogbo yín náà bí tí ẹnìyẹn lọ gbogbo yín lẹ́ lọ bẹ̀ kí lè fẹ́ dà ayé tí ò tó nǹkankan mo á fa àkókò ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo fa àkókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn. Ọlọ́run Olódùmarè ọba ayérayé Ọlọ́run ọ̀run àpáta ńlá ọ̀rọ̀ ńlá òun ńlá kábíyèsí ọba tó tẹríba fún ọba tó ní yí ọjọ́ ìwọ́n ní wíwọ̀ oòrùn ìwọ ni ìmọ́lẹ̀ ayérayé a lè wí lè ṣe nínú sánmọ̀ òun ọ̀run ìjẹ́mo wá pàṣẹ sínú ayé gbogbo ojú tó ń wò mí ní wákàtí ọ̀wọ̀ ìyàwó olólùfẹ́ mi tó ń bá mi share program yìí àánú Ọlọ́run kó máa bá gbogbo yín gbé ojú rere Ọlọ́run kó máa wò yín tẹ́ ẹ bá ti nawọ́ gbogbo yín pátápátá lè máa rí mú tẹ́ ẹ bá lanu ẹ máa rí èèyàn pè ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe ẹnì kọ̀ọ̀kan yín ṣe ẹ̀gbá ayé kan ò ní gbàrí ọwọ́ yín dànù gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà láàbùrọ̀dù ń bí ní Canada ní London ní Germany ní Amẹ́ríkà ní gbogbo òlú tẹ́ ń dààmú fún ọ̀rọ̀ òwe ìgbèlú Ọlọ́run alààyè á bá mi pèsè fún yín Ọlọ́run á fún yín ti ìrọ̀rùn gbogbo ẹni tó ń bẹ lọ́rùn ọkọ
ọlọ́run á yọ̀ǹda ọkọ fún yín. Gbogbo ẹni tí wàhálà wà nínú ilé ẹ̀ láàrin ọkọ ẹ̀ tàbáwọn ẹbí ẹ̀, Olódùmarè ọba mi Òdùmarè, ìgànná tó wà níwájú yín ọlọ́run á yá lulẹ̀, ọ̀run á yá lulẹ̀, ayé á yá lulẹ̀, Olódùmarè á fọ́ á yá lulẹ̀. Gbogbo oríta táwọn òbí ẹnì kankan yín ò dé tán kọjá táwọn ní ẹ̀ ní kọjá abẹ. Ọlọ́run Olódùmarè ọba mímọ́ atóbijọ́ ọba lè wúlẹ̀ ṣe. Ìwọ là kọ́kọ́ ìwọ nìkan yìí wọ́n ló hàn wọ́n ló pamọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ní wákàtí ọ̀wọ̀ yìí, mo ní gbogbo ọ̀gànná tó ń bẹ níwájú yín tí ọ̀tá ní ẹ̀ ní ráyè lọ. Ọlọ́run apalẹ̀ máa fi iná dá gbogbo agbára yín lóhùn, á fi iná fa gbogbo agbára nìyá, gbogbo agbára afẹ̀jẹ̀ èèyàn bòṣù, àwọn afẹ̀jẹ̀ èèyàn bowó, àwọn afẹ̀jẹ̀ èèyàn, àwọn tí máa ń kóni sínú àgádágodo, àwọn tí máa ń kóni sínú àkàràbà ayé, àwọn tí máa ń kóni sínú gbá ayé, àwọn tó máa ń fi jígí wo orí ayọ̀ ẹni tán ní ẹ̀ ò ní lọ́nà lọ. Iná Olódùmarè àjò gbogbo náà wọn, àjò gbogbo agbára wọn pa. Mo wá pa á láṣẹ sínú ayé yín. Mo ní ẹ̀ẹ́rí jẹ tó, ẹ̀ẹ́rí ná tó, gbogbo ohun tí Ọlọ́run kọ mọ́ yín nílé ayé pé ẹ máa jẹ́ nílé ayé lọ́lọ́run máa jẹ́ kẹ́ ẹ kọ́wọ́ yín kó tó. Ẹnikẹ́ni tá a bá rí èèyàn tá a bí nínú, ó ṣọkùnrin ní ó ṣobìnrin ni, ó ní agbára mẹ́rẹ́, ó ní tẹ̀mẹ̀rẹ̀, ó ní tẹ̀lẹ́rẹ̀, ó ní tòrìṣẹ́, ó ní tànìjọ̀nù, ó ní tó ṣó létà jẹ́tà àdúgbò, tó lóògùn tẹ́lẹ̀bọ̀ tó nífà lóní ẹ̀ ní rọ́nà lọ. Ọlọ́run Olódùmarè á fi iná dónítọ̀hún lóhùn ní gbogbo ààyè. Ẹnì kankan yẹn ẹ̀ rí jẹsẹ̀, ẹnì kankan yẹn ẹ̀ ní ànító, ẹ̀ ní àníṣẹ́kù. Gbogbo ibi tí bàbá yín ò dé, tí màmá yín ò dé, tí ọ̀tá ayé ní ẹ̀ ní débẹ̀, gbàgede aburú níwájú yín tí ọ̀tá lọ fi ọ̀rọ̀ yín sí, Ọlọ́run á bá mi fàya, á fàya lulẹ̀, á wó lulẹ̀ tinátiná. Àánú ara bá gbogbo yín gbé, ẹ̀ẹ́rí nọ́sẹ̀, ẹ̀ẹ́rí lò inú ayé ẹ̀yọ̀ kan tí gbogbo wà yìí. A máa bá àánú Ọlọ́run pàdé, ẹ máa bá àánú Ọlọ́run pàdé, ẹ máa bá àánú Ọlọ́run pàdé. Àánú Ọlọ́run á wọlé tẹnì kọ̀ọ̀kan yín. Bẹ́ẹ̀ bá ti ń nawọ́ sẹ̀, mo ní ẹ máa rí mú, mo ní tẹ́ ẹ bá ti ń lanu ẹ máa rí èèyàn pé. Ó ní ó sáré pítípítípítí, obìnrin ẹsẹ̀ pìtìpìtì, ó ní ẹkùn kì í jẹran kàsì, rere ni kó máa lé wọn wá towótowó. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti kọ̀wé síbi iṣẹ́, gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run ọba mi tó tóbi jù, tí kì í sùn, tí kì í tó ń gbé, tí kì í jẹ, tí kì í mu, tí ò lórogún, tí ò lọ́bà kan, tí ò lálàjọgbé, tí ò lálàjọrò. Ọlọ́run á fi àṣẹ dá yín lóhùn. Gbogbo òde tí mo délé ní àdè, gbogbo èyí tí mo túlé ní kọ́lọ́run kó tu. Gbogbo ẹni tó rí ń fọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí tó ń wò mí, ara ríro, orí fífọ́, ó di ègbé, kó ṣòfò. Gbogbo ẹni tí nǹkan kan ń ṣe àìsàn nínú ara, tó ń dẹnikẹ́ni láàmú, nínú ọkàn, nínú òfun, nínú àgbẹ̀dù, mo pa á láṣẹ ní orúkọ Ọlọ́run Olódùmarè, kí àìsàn ni kó gbóòórùn Ọlọ́run, kó jáde tinátiná. Gbogbo agbára kágbára tó ní ẹ̀ ní rọ́nà lọ, Ọlọ́run Olódùmarè àbágbára nìwí, iná jó gbogbo agbára nípa. Gbogbo ẹnikẹ́ni láyé tó náà ń dúró dè yín, tó lọ péjọ bíríkítí nídìí ọ̀gẹ̀dẹ̀ níbi gbogbo ni, tó ní ẹ̀ ní rí ilé ayé ṣe, tó ní ẹ̀ ní rí ilé ayé gbé, Ọlọ́run á fi iná dónítọ̀hún lóhùn. Ayọ̀ yín ò ní bàjẹ́ o, ojú rere Ọlọ́run á wò yín, àánú Ọlọ́run á wò yín, àṣẹ Ọlọ́run á bá gbogbo yín gbé. Ìṣọ́ Ọlọ́run, àwọn màláíkà mímọ́, àwọn màláíkà Jàbàráyílù, Àsàráfíù, Míkáílù, Àṣùrútù, gbogbo wọn máa fi ṣọ́ ẹnì kọ̀ọ̀kan yín. Ẹ ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ o, jàǹbá rin, jàǹbá ọ̀fà, jàǹbá aná, jàǹbá ayẹ̀pẹ̀, ayálù àkọlù kò ní jẹ́ tẹnì kọ̀ọ̀kan yín. Gbogbo àwọn alásàsí ayé, àwọn alápèpa, àwọn oníṣẹ́ èdìdì tí máa ń dini lọ́sàn-án, tó máa ń kọ́ni mọ́gí, tó máa ń gbé kándù lórí ẹni, tó máa ń dini lọ́kàn, tí kì í jẹ́ kí ọ̀nà kó là fún yín tàbí fún ẹ̀dá. Inú Olódùmarè á fi iná dá wọn lóhùn, Allahu á dá wọn lóhùn tinátiná. Gbogbo wọn jóná. Ọlọ́run wá ṣe àánú fún yín nínú ọdún yìí. Oṣù tó ń lọ sópin yìí, a máa wọnú oṣù bàbàbàbà, a máa wọnú oṣù September, kò ní dìwà mẹ́rù lọ́rùn. Gbogbo inú ọdún yìí ayọ̀ ló máa jẹ́ títẹ̀ nìkọ̀ọ̀kan wa. Àárí jẹ, àárí mu, àání ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run tó nílé ayé, pẹ̀lú Ọlọ́run ọ̀kan ṣoṣo tó dọ̀run. Ọlọ́run á wo alá gbogbo àwọn òjíṣẹ́, á wo alá àwọn ànábì ẹ̀, á yọ̀ǹda àánú fẹ́ni kọ̀ọ̀kan wa. Bẹ́ẹ̀ ló máa rí o. Mo dúpẹ́ mo rí ẹ, ayọ̀ gbogbo yín ò ní dìbànújẹ́ o. Lé Ayọ̀délé Ògúnṣakin, thank you very much.
ẹ bá mi share program yìí, ẹ bá mi like ẹ lórí YouTube. Kò ná yín ní nǹkan kan. Ẹ gbọ́wọ́ lórí subscribe tó wà ńbẹ̀. Kẹ́dẹ̀ tẹ́ bá ti tẹ̀ ẹ tún rí aago kan ńbẹ̀, ẹ gbọ́wọ́ lé kẹ́ẹ̀kan tẹ̀ kẹ́ bá share. A lè máa ní ìtẹ̀síwájú. A lè máa bára wa sọ̀rọ̀. A lè máa mú ọ̀rọ̀ sí tiwa gbogbo ibikíbi tó bá ti kù sí. A máa fi àdúrà ràn wa lọ́wọ́. Ọlọ́run á ṣàánú fún wa. Ọlọ́run á ṣàánú fún wa. Ẹ̀yin tẹ́ ẹ lọ́kọsẹ̀ mo ní Ọlọ́run á pèsè ọkọ fún yín. Gbogbo ẹ̀yin obìnrin ọkùnrin tẹ́ ẹ níyàwó ẹ ní gbégun eléegun ẹ ní bóun ṣẹ̀rìn. Fàyọ̀gbọ́ ayé Ọlọ́run ní fi dín yín mọ́. Gbàgede tọ́ta ti gbé sí yín níwájú. Nídìílé bàbá yín nídìílé ìyá yín Ọlọ́run á yá lulẹ̀. Pẹ̀lú àṣì Ọlọ́run tó tóbi jù tó ń jẹ́ Allahu la ilaha illa Allahu Olúwa wa àmín. Ó dìgbà kan náà mo dúpẹ́ lọ́wọ́ yín. Thank you very much. God bless you. Thank you. Salamu alaikum. Bye.